APC fẹ́ kí Tinubu kéde ìlú òfararọ lọ́sùn. Adeleke mà yarí o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti bu ẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tí akọ̀wé ẹgbẹ́ náà Ajíbọ́lá Bashiru tó mà ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó mà kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ náà Kọ́lápọ̀ Hálímì ó mà júwe ìpè ẹgbẹ́ òṣèlú APC fún ìlú òfararọ ní Ọ̀ṣun gẹ́gẹ́ bí ìwà ìmọ̀tara ẹni nìkan àti èyí tí kò mà bá òfin mu. Bákan náà ó ní agbẹnusọ PDP ní Ọ̀ṣun Ọládélé Bámijí ó mà fi ẹ̀sùn kan APC pé níṣe ni ẹgbẹ́ náà ó máa ń wá ọ̀nà láti fi ipá gba agbára ìjọba ti ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ Adeleke. Tá ò bá gbàgbé tá a bá sì gbàgbé ẹjẹran yín létí rògbòdìyàn mà bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ṣáájú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ níbi tí èèyàn mẹ́fà ó ti pàdánù ẹ̀mí wọn tí wọ́n sì gbé àwọn ọ́fíìsì káńsù tí wọ́n sì gbé tìpa wàyí o. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lápọ̀ Hálímì ó ti sọ wípé ìyàtọ̀ gédéǹgbè ó mọ̀ wá láàrin ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers àti èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní tí wọ́n bá gbé ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ méjèèjì sí ẹ̀gbẹ́ ara wọn àwọn èèyàn yóò rí wípé kì í ṣe nǹkan kan náà òun ló ń wáyé níbẹ̀ o. Kọmíṣánná náà ó wá gba APC nímọ̀ràn láti dẹ́kun ìgbìyànjú láti da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú látàrí ìgbìyànjú rẹ̀ láti fi ọ̀nà ẹ̀bùrú gba agbára ìjọba o. Ó ní mo ti kàn tí ẹni tó ń fipá wá agbára àti ẹni tó máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà Sẹ́nitọ̀ Ajíbọ́lá Bashiru sọ pé ó yẹ kí ààrẹ Tinubu kéde ìlú òfararọ ní Ọ̀ṣun gẹ́gẹ́ bó ṣe ṣe ní ìpínlẹ̀ Rivers. Mo fẹ́ kí a mọ̀ pé kì í ṣe Bashiru nìkan òun ló ní irú èròǹgbà yìí lọ́kàn bí kò ṣe gbogbo APC lápapọ̀ àtàwọn alátìlẹyìn wọn ní Ọ̀ṣun tó jẹ́ pé ojoojúmọ́ báyìí òun ni wọ́n fi ń wọ̀nà ẹ̀bùrú láti gba ipò ìṣàkóso ìjọba o. Ṣùgbọ́n lágbára Ọlọ́run ọba àti àtìlẹyìn aráàlú fún ìjọba Adémọ́lá Adélékè gbogbo ìgbìyànjú wọn báyìí òun ló máa já sí pàbó. Lẹ́yìn náà òun ló ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má náà ní ìgbìyànjú àwọn èèyàn tó bá ń kọ orin irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ sí létí o. Kò sí wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àlàáfíà ń jọba dáadáa sì là ń ṣe níbẹ̀. Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Kẹ́ wá bá tẹ notification bell láti lè máa màwé ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú àtàárọ̀ a kú iṣẹ́ tòní Elédùà yóò dé gbìyànjú aládé o.